Kí gbogbo ọmọ aládé, mo kí gbogbo ọmọ Yorùbá, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí Mùsùlùmí, mo kí Kristẹni, mo kí àwọn ẹlẹ́sìn àbáláyé, gbogbo yín ni mo kí. Ọ̀rọ̀ tí mo mú wá lénìí, mo fẹ́ kí ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ kọ́mẹ́ǹtì sísàlẹ̀ ọ̀rọ̀ mi. Béèyàn bú mi, mi ò ń fún un lésì. Mo mọ̀ pé gbogbo wa a lè rí bákan náà nípa ọ̀rọ̀ ìjọba Nàìjíríà tá a wà yìí, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó dà pé gbogbo wa a rí pé àṣírí àwọn ìjọba yìí ó ti ń tú sí wa. Báṣìrí wọn ṣe ń tú sí wa, ẹ dákun, ṣé a gbàgbọ́ nísìnyí pé báńdíìtì ló ń ṣèjọba lé wa lórí? Torí n tó fi mú àwọn ìjọba tí wọ́n fi lọ ń bá àwọn báńdíìtì, tí wọ́n lọ ń bá wọn negotiate, tá gbogbo wa dẹ̀ fojú rí, táwọn èèyàn dẹ̀ tún yọ̀ pẹ̀lú ìgbà tí wọ́n wá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn fọ́ọ̀sì wa, àwọn ọlọ́pàá wà ńbẹ̀ o, sójà wà ńbẹ̀ o, tí wọ́n fi lọ bá wọn negotiate. Ṣé níbẹ̀ yẹn, ṣé kò yẹ kí wọ́n pa wọ́n rẹ́ ńbẹ̀ yẹn? N tí mo fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lé lórí ni pé, ṣé ká gbà pé báńdíìtì ló ń ṣèjọba lé wa lórí àbí ká má gbà? Níbi àkíyèsí tí mo tún wá fẹ́ jẹ́ ká sọ, a ti rí òdodo ọ̀rọ̀ nísìnyí, àṣírí wọn dẹ̀ ti tú. Àwọn gangan ni wọ́n ń pa wá. Àwọn gangan ni báńdíìtì, àwọn ni Boko Haram. Torí tí ò bá rí bẹ́ẹ̀, tẹ́ fi kó àwọn fọ́ọ̀sì lọ́bẹ̀ yẹn, tá a fi ń rí wọn pẹ̀lú rádaràda tí wọ́n wé mọ́rí, tí wọ́n dẹ̀ ń yọ̀ pẹ̀lú tẹ́ ń bá wọn sọ. Ó ti fi hàn pé ẹ̀yin àti wọn ìkan náà ni yín. Ẹ dákun, àti Kristẹni àti Mùsùlùmí àti Yorùbá àtàwọn ẹlẹ́sìn àbáláyé, ẹ dákun, kí ni nǹkan tẹ́ ẹ rò pé ó kàn nígbésẹ̀ tá a lè gbé? Kò sí n tó kù nígbésẹ̀ tó tayọ pé àwa gangan fúnra ra wa. Ó yẹ ká mọ̀ pé àwọn olóṣèlú yìí gangan ni la ní issue pẹ̀lú wọn. Àwọn tó láwọn kúrò ní Boko Haram, báwọn ò ṣe Boko Haram mọ́, ẹ mú wọn, ẹ lọ dà wọ́n sínú sójà. Ṣé ẹ ti mọ̀ pé ẹ ti fún wa ní wàhálà, ẹ ti kó wa sínú ogun? Ká fẹ̀ kan gbà pé àwa tá à ń sá fún pé àfẹ́kú, wọ́n ti ń prepare àti pa wá rẹ́. Ni mo fi ń sọ fún gbogbo àwa tá a wà nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká dìde, ẹ má jẹ́ ká bẹ̀rù. Kì í ṣe pé bóyá ká máa sọ̀rọ̀ nínú yàrá, ẹ jẹ́ ká jáde ìta gbangba, ẹ jẹ́ ká pariwo. Nàìjíríà ń ṣèlú tá a lè gbé, tá a lè rí rọ̀rùn bẹ́ẹ̀. Nàìjíríà ń ṣèlú tá a lè gbé, tá a lè rí rọ̀rùn bẹ́ẹ̀. Ẹni tó bá gba ọ̀rọ̀ mi sódì, wọ́n lè gbà sódì, torí mo mọ̀ pé àwọn kan wà lábẹ́ àwọn olóṣèlú tí wọ́n ń rí tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n fi ń jẹun, tẹ́bi ò pa wọ́n tí wọ́n rí nira. Ó ṣe lè jẹ́ pé àwọn tó wà nínú igbó, wọ́n máa yọ̀ páwọn ń rí dùnnú pẹ̀lú tí wọ́n ń gbé lọ fún wọn. Àwa tá a wà nínú ìgboro tá à ń fi gbogbo ojúmọ́ ayé ṣiṣẹ́, láwa ọmọ mẹ̀kúnnù, àwa ọmọ Yorùbá, ọmọ aládé, a rí nǹkan kan jẹ. Ẹlòmíì tàárọ̀ bá tọ̀sán, tọ̀sán ò bá talẹ́ fẹ́lòmíì. Ẹlòmíì hustle làwọn ọmọ fi ń jẹ pẹ̀lú ẹ̀. Kí wá ló dé? Ẹni tẹ́bí ń pa kó gbà pógun ti wọlé. Tógun bá dé náà, kí ló máa ṣẹlẹ̀? Ṣebí wọ́n máa díwọ́ pé ká rí nǹkan jẹ náà ni. Wọ́n ti ń sọ fún wa pógun ti wà náà ni. Ní gbogbo nǹkan fi ń le mọ́ wa. Ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ní Benue. Ẹ wá dúró àwọn èèyàn tó ń pa. Wọ́n ń pòwe fún wa ni o. Ẹ̀yin Yorùbá ẹ dìde, ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde. Ẹ kún wa. Sunday Igboho sọ̀rọ̀ títí pé ká jẹ́ ká dá dúró, ká fi rójú ráyè ríra wa. Wọ́n ń wá Sunday Igboho lórí kíni? Ẹ dẹ̀ dọ́dọ̀ àwọn báńdíìtì, ẹ̀ ń lọ ń bá wọn negotiate láti gbowó, láti fún wọn lówó, láti fún wọn ní nǹkan fẹ́. Still náà wọn àti dáwọ́ gbogbo tí wọ́n ń ṣe, wọn dá dúró. Kí wá làwa gangan ń dúró dè? Kò sí ní tá à ń dúró dè. Ẹ jẹ́ mọ̀ pé olóṣèlú versus mẹ̀kúnnù, olóṣèlú versus Yorùbá, torí àwa ti ẹ̀ fẹ́ gbalẹ̀ Yorùbá. Ẹni tó bá wà nínú olóṣèlú tó wà nílẹ̀ Yorùbá, tó bá ní kò ní ṣe ṣe nínú àwọn olóṣèlú yìí, ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n máa fi palẹ̀ láró. Ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n á fi palẹ̀ láró. Torí pé kí ni? Ara ni gbogbo mẹ̀kúnnù o. Bàbá Tinubu, èmi ò bẹ̀rù o, mo ò dẹ̀ gbójú pamọ́. Aláburú ni yín, ẹ ti dalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ilẹ̀ máa dà yín, ilẹ̀ máa mú yín o. Ilẹ̀ máa mú yín torí ẹ ti dalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Tó ti di pé wọ́n sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ yín kẹ́ sáìn pé kí Sunday Igboho wọ̀lú. Kò sí ní tó máa ṣe bàbá Chief Sunday Igboho. Kò sí ní tó máa ṣe. Àmọ́ mo nígbàgbọ́ pé tó bá pẹ́ títí, tó bá yá, ṣe báwọn kan tí ń rógun ní gbogbo Israel nísìnyí. Ogun kógun ò ní gbé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fi tinú tọkàn, wọ́n fi ń dúró pé ká gba ilẹ̀ Yorùbá, ogun ò ní kó wọn tọmọtọmọ. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátakò fún wa,
àtọlọ́pàá ni àti civil defence ni àti custom ní gbogbo ẹnikẹ́ni nínú force tó bá ń dènà dè wá pé ká má lábàáyọrí lórí tá à ń dù yìí kò sí nǹkan tá a fi ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin gan rì nira ẹ̀yin fúnra ara yín ẹ̀ ń rì nira ẹ̀ lè sọ ni ẹ̀yin ni wọ́n ń kó lọ tí wọ́n ń pa síbi tí wọ́n ti ń pa wọn àwọn tí wọ́n ń pa yín àwọn ni wọ́n ń fún wọn mẹ́tọ̀dù tó fi ń pa yín torí tí ò bá ṣe yẹn wọ́n ti lo kọ́lọ́pàá àti sójà máa lọ ṣe agreement pẹ̀lú àwọn bandit Yorùbá nation no going back yóò ṣe é ṣe àárẹ̀ gbalẹ̀ Yorùbá bóyá tá a bá gbalẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn ẹ mú kọ́mẹ̀ntì wá ń bẹ̀ bóyá tá a bá gbalẹ̀ Yorùbá a lè rojú ráyè rẹ̀ yọ wa tó fẹ́ wọ